mi síbẹ̀. Kí ló tún yóò ṣẹlẹ̀? Ẹ jẹ́ ń gbé. Hello. Jẹ́ níbo ni kújọ́ mẹ́ta ọkọ̀ rẹ síkọ́? Ìyá ọmọ síkọ́ tọ́là lẹ́sẹ̀ bó nílé ẹ̀pẹ̀lẹ́ ọlọ́dún tì í. Ṣé èsì ọkọ̀ rẹ kí ló ṣẹlẹ̀? Ó yọ ọmọ náà dídá. Yóò tún mọ iṣẹ́ ilé ṣíṣe. Ṣé mo mi wí nígbẹ̀? Yóò mọlẹ̀ gbígbá. Tiẹ̀ bọ̀. Ṣé mo mi wí nígbẹ̀? Àdúgbò èwí. Kí bàbá rẹ̀ kí n fi yín sílẹ̀. Èwo ni bàbá rẹ̀ yín kọ fi sílẹ̀? Bàbá rẹ̀ wo ló kọ? Kí bàbá rẹ̀ kí n fi yín sílẹ̀. Wọ́n kúrọ́ mọ́ mi o. Kí n jẹ́ máa ṣe tiyín. Àwọn ti yí. Wọ́n kúrọ́ mọ́ mi. Lẹ́yìn pé wọ́n ṣe olólùgbẹ́ o. Ẹ ti gbàgbé. Ìgbà wo ni mo gbàgbé? Wo. Ṣé àwọn pé mo mi kọ yín nígbẹ̀? Mo mi wí sí yín. Ìbọn ṣe dáná re, bọ́n ṣe ṣẹ̀gúsí re, bọ́n ṣe ṣẹ̀fọ́ re, màá pè màá kẹ́yà dúró tì mí ní kíṣìnì. Kẹ́yà bí mo ṣe mi ṣe gbogbo rẹ̀, bí mo ṣe ṣe jollof rice, bí mo ṣe ṣe fried rice, èmi gangan aláṣẹ ni mí. Ọ̀yá yé mi mọ ọ̀yá yé kọ́mọ́ sí. Aláṣẹ ni mí kọ́ mọ̀ ní mọ́ ọ̀nà dídá. Mo mi dáná. Ìyá ìkìtì bẹ̀rẹ̀ rẹ̀ ni, rọrùn kùtùkùtù ọmọ mọ̀ sílé mi. Kí n bá ṣe ọbẹ̀ sẹ́nu bàbá ní bàbá ni a máa pọ́n ọlá. Àpá Bọ́ládó, ẹ̀yin ọmọ kí mo bí, mo mi kọ́ yín nígbẹ̀ o. Mo mi kọ́ kí lọ wá fẹ́ kí n ṣe nísìn, kí o fẹ́ kí n ṣe o. Ọjọ́ ọkọ̀ rẹ̀ ikọ̀ arélé yìí kan la kọ́sẹ́mọsẹ́ mọ́ àánú lé mi o la lọ sí ìgbé ọtí dáná oúnjẹ kan la kọ́sẹ́mọsẹ́ níbẹ̀ mọ́ aṣú lé mi o torí mo kọ́ nígbẹ̀wọ̀n náà gbẹ̀kọ́ ọmọ ẹ̀ bá ti gbẹ̀kọ́ ilé ìtànà tí a kọ́ alé ṣebí mo mí wí nígbẹ̀ kí bàbá rin mi kí n fi sílẹ̀ àtìfísì àlàbà iṣẹ́ kí n fi sílẹ̀ àtìfísì àti mi ṣe bẹ́ẹ̀ àbátìfísì àti yo. ọ̀rọ̀ bàbá ìjìká orúkọ mi dùn mí orí yá mi dùn mí o èyí sọ̀rọ̀ bàbá ìjìká ló yá mú sí bẹ́ẹ̀. tèmi mo ṣe bí a ti rí bẹ́ẹ̀ ti lójú ayé rí. bàbá rẹ wo má dẹ̀ pè mí mọ́ bàbá rẹ ní kó a pè. wọ́n ti kọ́ àwọn ilé-iṣẹ́ tó ti ń kú léṣe àti kọ́ àti ilé ìkẹ́kọ̀ọ́ lọ́bẹ̀. bàbá rẹ ní kó a pè má dẹ̀ pè mí mọ́ o torí mo kọ́ kí mi bá kọ́ màá ilé kọ́ bàbá rẹ ní kó a pè má dẹ̀ pè mí mọ́ o ó bá ti ṣe nípa ti ọ̀rọ̀ iṣẹ́ ilé má pè mí torí mo kọ́ ìwọ lọ́gbẹ̀kọ́ sọ ti gbọ́ bẹ́ẹ̀ ni ó dà ọkọ̀ rẹ̀ ó dà. Share, like and comment.